Africa Content TV. President Nigeria, Akobi Ademi. Gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kí yín. Wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin Àyìndé Wasiu. Bí bá ṣíwájú ọ̀gá mi, bò bá wọlé. Ẹni bá ṣíwájú ọ̀gá mi, bò bá wọlé tán. Gbogbo aráàlú Nàìjíríà àwọn aṣoríire. Wọ́n lẹ́ni tí ó di àlọ́wọ́lọ́wọ́. Èèyàn tó ń tẹ́ lọ́wọ́ àròjù ọlọ́wọ́. Òótọ́ ni wọ́n mọ Àyìndé Wasiu aṣíwájú àṣẹ. Akọ̀bí ọ̀gá mi ẹ̀gbọ́n wọn ayé ń wí. Gbogbo aráàlú ará ń kọ́ wá nínú Àyìndé ẹ̀wọ̀n ń ṣe sí. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n nílẹ̀ ìpẹ̀lẹ̀ ọ̀rọ̀ àtàlà ọ̀wọ́ ọgọ́gọ́. Èèyàn tó ń gbọ́ oṣù kò lè fi ṣe nǹkan. Èmi náà kò bá ṣíwájú ọ̀gá mi àánú lórí. Gbogbo nǹkan lọ́wọ́ fún ẹ Àkànbí aṣíwájú. Kò tó gbàgbọ́ Nàìjíríà kò tó gbé sórí. Àkànbí ọ̀gá mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Àwọn aráàlú wọ́n kọ́ wọ́n sunkún ìyà ìjẹwà gbogbo Àyìndé kò tún sí náà. Báwo ló ṣe wájú Àyìndé ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Àwọn èèyàn bàjẹ́. Adíjẹ́nìdì máa dàrú ẹ̀wá bí fọ ipá kọ́ sí. Akọ́bí. Báwo aráàlú sọ ẹ̀ẹ́dẹ́gbọ̀ tí ikú. Aráàlú ni Àkànbí aṣíwájú. Gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. Gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. Àwọn oníṣòwò ńlá yìí wọ́n ń bínú. Ẹ̀wọ̀n tọ́wọ́ dọ́là àdàmọ́ wà lọ́wọ́. Ọ̀rọ̀ wọn jí ní bẹ́ẹ̀ ní Nàìjíríà ojúṣe wájẹ́. Àkànbí Ademi ẹ̀jẹ̀ wa ń ṣe sí.